Láìpẹ́ yìí ni àrùn kan tí wọ́n pè ní diphtheria àrùn gbọ̀fun-gbọ̀fun ṣẹ́yọ ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Ọdún 1883 ni àrùn náà bẹ̀rẹ̀ ní orílẹ̀-èdè Egypt àti Greece. Ó sì ti pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé tí ọjọ́ orí wọn ò tíì pé márùn-ún kó tó di wípé wọ́n rí ìtọ́jú rẹ̀ lọ́dún 1920. Kọmíṣánná fún ètò ìlera nípínlẹ̀ Kano, Dókítà Aminu ló kọ́kọ́ kéde níbẹ̀rẹ̀ ọdún yìí wípé àrùn náà ti gbẹ̀mí èèyàn márùndínlọ́gbọ̀n nípínlẹ̀ ọ̀hún, púpọ̀ nínú wọn sì jẹ́ ọmọ kékeré. Gẹ́gẹ́ bí àjọ tó ń rí sí àjàkálẹ̀ àrùn lórílẹ̀‐èdè Nàìjíríà, Nigeria Center for Disease Control and Prevention ṣe ṣàlàyé, ìpínlẹ̀ Kano ni àrùn náà ti bẹ̀rẹ̀, ó sì ti pa èèyàn ní ìpínlẹ̀ Èkó bákan náà kó tó di wípé àrùn náà gbẹ̀mí ẹnìkan nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ kẹwàá oṣù keje ọdún 2023. Ìwádìí fi hàn pé àwọn ẹ̀yà ara tí ó ń ṣiṣẹ́ fún èémí bíi imú àti ọ̀nàfun ni àrùn náà máa ń sáré lọ tí ó bá ti dé àgọ́ ara èèyàn, ó sì yára pani ju àrùn COVID-19 lọ tí wọn kò bá tètè mójútó. Àrùn yìí pín sí oríṣìí méjì, ọ̀kan ń ṣiṣẹ́ pẹ̀lú èémí nígbà tí èkejì ń ṣiṣẹ́ pẹ̀lú àwọ̀ ara. Lára àwọn àmì tí yóò farahàn lára ẹni tó bá ti ní àrùn yìí ni ọrùn wíwú, àìlèmí dáadáa, rọpárọsẹ̀, kí ẹ̀jẹ̀ dídì dáwọ́ ṣíṣàn dúró lójijì, ẹni náà sì lè dédé dákú. Èyí tí ó ṣiṣẹ́ pẹ̀lú àwọ̀ ara lè wá gẹ́gẹ́ bí egbò tí yóò pọ́n bí ẹ̀jẹ̀, ó sì máa ń fa ìrora púpọ̀. Ìwádìí tún fi hàn pé àrùn náà máa ń tàn káàkiri láàárín àwọn tí wọ́n bá ń gbé níbi tí èrò bá pọ̀ sí tàbí àwọn agbègbè onídọ̀tí. Bákan náà, tí èèyàn bá dúró pẹ̀lú ẹni tó ní àrùn náà tàbí fọwọ́ kan aṣọ rẹ̀ tàbí tó bá wúkọ́ tàbí sìn lẹ́gbẹ̀ẹ́ èèyàn, ó ṣeéṣe kí àrùn náà tàn kálẹ̀. Láàárín ọjọ́ 2 sí 10 tí àrùn náà bá ti wà lára èèyàn ni yóò tó fojú hàn, ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ yóò máa ní àìsàn ibà, òsìn, ọ̀nàfun dídùn, ikọ́ wíwú, ojú pípọ́n, ọrùn wíwú. Tí irú ẹni bẹ́ẹ̀ kò bá lọ fún ìtọ́jú kíákíá, àrùn náà yóò bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú nínú àgọ́ ara rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ 4. Bákan náà, tí ẹni tí ó bá kẹ́fìn àrùn náà lára rẹ̀ bá tètè bẹ̀rẹ̀ ìtọ́jú gbígbà láàárín wákàtí 48, yóò pa agbára àrùn náà, kò sì ní lè ṣe ohunkóhun fún àwọn tí wọ́n bá wà láyìíká rẹ̀. Ìmọ̀ràn etí ọba fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni pé ká mú ìlera wa lọ́kùnkúndùn. Tá a bá ti kẹ́fìn àwọn àmì àrùn gbọ̀fun-gbọ̀fun yìí, ká tètè forí lé ilé ìwòsàn. Tá a bá sì kófìrí ẹni tó ní láyìíká wa, ká tètè fi tó àwọn òṣìṣẹ́ elétò ìlera létí, nítorí tí ara ilé ẹni bá ń jẹ́ kòkòrò tí abùkẹ́dìwọ̀ uru hẹ́rẹ́ rẹ̀ kò ní jẹ́ ká sùn lóru, àrùn kò ní fi ara wa ṣe ibùgbé o. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.